أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب الدري يؤخذ من شجرة مباركة زيتونة لا زرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله أمثال للناس والله بكل شيء عليم صدق الله مولانا العظيم. الله أكبر. الله أكبر. الله أكبر. gẹ́gẹ́ bí ṣe bàbá wa ìmọ̀mọ́ àgbà Arádẹ̀mí wọ́n ní fàáfàá tó kálukúránì lákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì a sum of 20,000 naira. Allahu Akbar. ọmọ ìjòwò ẹ̀kú iṣẹ́ gbogbo ń tẹ́ rí tà ń ṣe yí àfin sọ fọ́lọ́hún kó ṣeun ní o ṣe o. ó ti mú àwọn ọjọ́ kan wá rí tá a dérí kodò nínú àánú rẹ̀ náà ló tún gbé ìwà tó ní a máa dunnú yìí. Alhamdulillah. ọlọ́run bó ti ní adùnnú bó ti ní adúpẹ́ là ń dù yìí má jẹ́ bànújẹ́ wà lẹ́yìn fún wa o. Amiina. erigun wa alukurani lawa. bàbá wa mukaddam jarullah. Dawallahu hayatahu. a solid 5,000 naira. bàbá wa ni'mar rahim 20,000 naira. bàbá wa Dr. Ismail Arádẹ̀mí a sum of 5,000 naira.